ǹjẹ́ a tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà. èyí tá a mú wá sójú móhùnmáwòrán yìí ó ní í ṣe àfihàn ilé tó ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ ní sábólúgbẹ̀ yún ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe àbújá, nínú èyí tí ìròyìn fi ń tó wa létí pé ó lé ní ogójì ènìyàn tí wọ́n ń bẹ ní abẹ́ ilé èyí tó ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ yìí. Kí Elédùmarè kó máa ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé wọ́n ní lọ́jọ́ tí ebi bá ń palé ká má ṣe sílé, bẹ́ẹ̀ ọjọ́ tí ebi bá ń pọ̀nà ká má ṣe bá wọn rìn lọ́nà. Lágbára lọ́wọ́ Elédùmarè, aburú kò ní í ṣẹlẹ̀ sọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa bó ṣe lè wù kó kéré tó, láṣẹ lọ́wọ́ Elédùmarè. Bí ó ṣe ń ṣẹlẹ̀ ní yàjóyàjó òun náà là ń mú wá sí ojúmọ́ máwòrán yìí ní olúùlú ilẹ̀ yìí l'Àbújá. Òní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ. A kò tí ì rí i pé àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá, ìpè ní ètí ìdè tiwọn, ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè náà òun náà lẹ́rìí tí wọ́n ń ṣe akitiyan láti yọ àwọn ènìyàn tí ń bẹ ní abẹ́ ilé yìí. Láṣẹ lọ́wọ́ Elédùmarè, a tún padà máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà pẹ̀lú bí a bá ti ń rí i gbọ́. Akànnì ká fi eléyìí ká fi sétí ìgbọ́ yín ni. Ẹ kú àtàárọ̀, ẹ sì kú ìfojú lóúnjẹ.